Aláròyé máa wí o. Ó fẹ́rẹ̀ jẹ́ páwọn ìjọba Nàìjíríà kò mọ jorin palliative lọ mọ́ báyìí. Báwọn gọ́vnà ti ń pariwo, bẹ́ẹ̀ níjọba àpapọ̀ ń pariwo. Wọ́n lè ní wọ́n gbápò rẹsì lọ sípínlẹ̀ kan lónìí, tó bá tún di lọ́la kí wọ́n ní wọ́n kọ́pọ̀lọpọ̀ àpò ẹ̀wà lọ síbòmíì. Bá a ti ń gbọ́ pé gómìnà kan tàbálága ìjọba àbílẹ̀ kan kó palliative pamọ́, bẹ́ẹ̀ là ń gbọ́ páwọn míì jí ìta. Kò sì sí ròyìn kan tí kì í jáde lórí ọ̀rọ̀ palliative yìí. Àmọ́ èyí tó burú nú ọ̀rọ̀ yìí ni pé ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo aráàlú pátá ni wọ́n ń pariwo páwọn ò rí palliative tí wọ́n ń lọgun náà. Àwọn tí wọ́n bá sì láwọn rí wọn ò lágolo rẹsì kan ló kà wọ́n nú palliative tí wọ́n ní wọ́n kó wá. Èyí túmọ̀ sí pé ẹnìkan ò rí dẹ̀ríkà rẹsì kan, bẹ́ẹ̀ béèyàn rí dẹ̀ríkà méjì pàápàá kò tí ì tẹ́bí mi ìjẹ́ lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ làwọn tí wọ́n gbé rẹsì náà wá yóò lọ, wọn ó sọ pé àwọn ti fún wọn ní palliative lápá abẹ yẹn. Kò sí wàhálà kankan ń bẹ̀ mọ́. Ta ló wá ń tẹ nìkan? Ta ló ń gbóúnjẹ tí ò tó jẹ fún ìdílé kan lẹ́ẹ̀kan lọ fún wọn tí ó sọ pé òun ti fún wọn ní palliative? Òun ti fóúnjẹ ràn wọ́n lọ́wọ́. Irú oúnjẹ ìsọnù wo nìyẹn? Bẹ́ẹ̀ ń gbà tàráàlú ò bá gbọ́yé tí wọ́n fi gbóúnjẹ náà wá, bílíọ̀nù owó ni. Bẹ́ẹ̀ tí ń gbọ́ 200 billion, bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa gbọ́ 300 billion, bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ó máa gbọ́ 400 billion lórí palliative yìí náà sì ni o. Bẹ́ẹ̀ làwọn aráàlú ò rí kinní kan. Oníbàárà ni wọ́n ń ṣe báyìí fún. Kódà àwọn oníbàárà tún lápọ̀nlé lára jèyí táwọn ìjọba ti wá ń ṣe fún wa yìí lọ. Àbí kí láǹfààní palliative tí ò tó jẹ lẹ́ẹ̀kan? Kò sẹ́ni tó tọrọ palliative lọ́wọ́ ìjọba yìí. Kò sẹ́ni tó tọrọ rárá. Àwọn tí wọ́n ń kó palliative ránṣẹ́ sí làwọn tógun bá ń jà wọ́n ń lù wọn. Tàbáwọn tógun bá sì lé kúrò, àwọn ogun lè ń dé. Nígbà tógun ò jà wá ń lù tiwa, tó já àwọn olóṣèlú àtàwọn tó ń ṣèjọba tiwa ló ń fogun jà wá. Ọ̀rọ̀ wa kì í ṣe ti palliative, nítorí palliative yìí bí ẹ ń sàwọn ọmọ Nàìjíríà dóníbàárà lásán ni. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ yìí ò le rárá o. Fún gbogbo ẹni tó bá lè ronú sí i, ohun gbogbo ni yóò yé yékéyéké. Kéèyàn kan kó lóun baálé ilé, kó kó bí ẹni 10 sínú ilé. Àwọn èèyàn náà ò níṣẹ́, bẹ́ẹ̀ ni wọn ò wáṣẹ́ fún wọn. Àwọn tó lè tajà kò rọ́nà tajà. Wọn ò ní ṣọ́ọ̀bù, wọn ò sì rówó tí wọ́n lè fi rọjà tí wọ́n ó tà. Àwọn míì lè gbàárù nù wọn. Wọn ò rówó tí wọ́n fi lè wọ mọ́tò jáde dọ́jà tí wọ́n ti fẹ́ gbàárù. Baálé ilé náà wá lọ ó bọ̀ lọ́jọ́ kan. Ó gbágolo rẹsì 2 wá. Ó ní káwọn géńdé 10 fi jẹun. Ṣé mú ni wọn ó kó oúnjẹ náà sí ní àbídì? Oúnjẹ tí ò yẹ nìkan tí wọ́n ní kẹ́ni 10 wá jẹ. Kí baálé ilé náà sì máa wá pariwo kiri pé òun ti mú dẹ̀ra báwọn tó wà lọ́dọ̀ òun. Báwọn èèyàn náà ò bá bínú, ṣọ́lọ́run fúnra ẹ̀ ò ní bínú ni. Bíjọba ti ń pòun fi bílíọ̀nù kó palliative wá, bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ ìjọba ń jówó náà kó. Bẹ́ẹ̀ làwọn olóṣèlú ń há palliative náà mọ́lé ara wọn, tí wọ́n yìn láwọn tí wọ́n bá wà nínú ẹgbẹ́ òṣèlú wọn nìkan lọ́wọ́. Bí ìgbà tíjọba yìí kàn ń dánwó sí kànga ni. Ẹni tó bá sì ń sọ fún wọn pé inú aráàlú dùn sí Tinubu àtijọba rẹ̀, ó yẹ káwọn náà mọ̀ pé tán lásán ni. Kò sẹ́ni tó béèrè palliative lọ́wọ́ Tinubu àtàwọn èèyàn ẹ̀. Ọmọ Nàìjíríà pàápàá wa Yorùbá yìí kì í ṣoníbàárà. Ohun táráàlú fẹ́ níṣẹ́ tí wọ́n ó ṣe, àtọ̀nà rọrùn tí wọ́n fi lè ṣiṣẹ́ wọn. Bí ìjọba bá pèsè iṣẹ́ tó dára fáráàlú, tí wọ́n pèsè ọjà tí wọ́n lè lọ, tówó mọ́tò ò ga ní lára, tówó ilé gbígbé lọ sílẹ̀, tíná wà, tómi wà, tétò ààbò dára, kíjọba fèyí tó kù sílẹ̀, kálukú aráàlú ó wo ohun tí wọ́n lè ṣe jẹun. Ohun táráàlú ń béèrè lọ́wọ́ Tinubu nìyẹn o. Kò sẹ́ni tó ń béèrè palliative, nítorí dìndìnrìn gan mọ̀ pé wọ́n fi ń kówó jẹ lásán ni. Rákàràkà tí wọ́n ṣe láyé Buhari nìyí. Tóbìnrin kan lòun fáwọn ọmọ iléèwé tí wọ́n jókòó sílé wọn lóúnjẹ ojoojúmọ́, tí wọ́n ṣẹ́ bílíọ̀nù rẹpẹtẹ péye táwọn fi ń ro oúnjẹ ni. Lẹ́yìn tí Buhari lọ yìí ló tó hàn páwọn èèyàn náà kówó náà jẹ bámbám ni. Kí ló dé tá ń ṣera wa báyìí? Kí ló dé táwọn olóṣèlú ń ṣe báyìí? Bílíọ̀nù tẹ́ ń pariwo yìí. Kí ló dé tẹ́ ẹ fi dáṣẹ́ sílẹ̀ sáwọn agbègbè kọ̀ọ̀kan? Iṣẹ́ tẹ́ ẹ bá fi bílíọ̀nù kan dá sílẹ̀ fáráàlú, ẹ ń bá débẹ̀ yóò ròyìn. Èyí tẹ́ ẹ sì fi ná 200 billion fún palliative àdúgbò kan. 200 iléeṣẹ́ ni ó wà lágbègbè 200. Bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ lọ́dún 4 péré, Nàìjíríà ò yàtọ̀ gidi ni. Àmọ́ àwọn èèyàn yìí kò ní í ṣe bẹ́ẹ̀. Palliative ló wù wọ́n, nítorí ọ̀nà láti kówó jẹ ni.
ẹ má sọ ọmọ nàìjíríà dóníbàárà o, ẹ fowó palétíìfù dáṣẹ́ sílẹ̀ kọ́pọ̀lọpọ̀ aráàlú lè ríṣẹ́ tí wọn yóò ṣe. Kò jù bẹ́ẹ̀ lọ o, ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.